gbogbo ọgbọ́n tí tọ́lọ́run ọba ní í ṣe, gbogbo ìmọ̀ tọ́lọ́run ọba ní í ṣe, gbogbo àṣírí tọ́lọ́run ọba mi ní í ṣe, gbogbo ìṣọ́ tọ́lọ́run ọba mi ní í ṣe. Ọba tí ó dá nǹkan lóríṣiríṣi, ọba tí ó dá ewé tó dá egbò, tí ó wá fi àwọn àṣírí kọ̀ọ̀kan pamọ́ sínú gbogbo nǹkan tó dá. Òun náà ni àwa ìsọ lọ́dọ̀ ẹ̀. Èyí tí a mú wá ní òní tá a pè ní protection fún gbogbo aburú. Ọlọ́run ọba mi ní ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá lò ó tó bá ṣe déédéé iṣẹ́ tẹ́ ẹ fẹ́ kó ṣe, nǹkan kan ò lágbára láti dáàbò bò yàn àyàfi ìṣọ́ téèyàn wá lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wá rí èyí tí mo fẹ́ ṣàlàyé yìí, tá a bá lò ó tó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run ọba náà ló ń jẹ́ bẹ́ẹ̀, nítorí pé nǹkan kan ò lágbára kankan láti ṣe nǹkan kan fún yàn àfẹ̀yí tí Ọlọ́run ọba bá ṣe. Eléyìí tí mo mú wá ní òní tí mo fẹ́ ṣàlàyé fún wa, òun náà ni iṣẹ́ ìṣọ́ra kan tí a máa ń pè ní ọkà bàbà tó la ewu kọjá. Ọkà bàbà tó la ewu kọjá. Àmọ́ ẹ má wá jẹ́ kí n parọ́ fún yín o. Fún gbogbo ẹni tó bá rí ṣe ni o. Èmi gan alára tí mo bá ń sọ̀rọ̀ báyìí mi ò tí ì rí ṣe. Kì í ṣe nǹkan tó le rárá. Àmọ́ èròjà rẹ̀ òun náà ló le. Èròjà ẹ̀ náà ò tún wá le o. Àmọ́ ó ṣòro rí. Ṣé ẹ rí iṣẹ́ yìí? Wọ́n ń pè ní ọkà bàbà tó la ewu kọjá. Ṣé ẹ rí ẹ̀dá tó bá rí ṣe? Tẹ bá rí ṣe fọ́mọ yín, ẹ ṣé. Tẹ bá rí ṣe fún ìyàwó yín, ẹ ṣé. Ṣé ẹ rí ẹ̀dá tó bá ti ní kíní ìlara, tí wọ́n bá ń ka igba àwọn èèyàn mọ́ aburú, lágbára Ọlọ́run ò ní jẹ́ ká ọmọ wọn. Tó bá ṣaburú ni o. Bó bá lọ jalè, tó bá ní wọn ní ka ẹ mọ́ irọ́ ni. Aburú tá à ń sọ, àwọn aburú òjijì, ó lọ níbì kan sìn, nǹkan kan ṣẹlẹ̀. Ó wà nínú mọ́tò, nǹkan kan ṣẹlẹ̀. Nira aburú, irú àwọn aburú tá à ń sọ nìyẹn o. Tí ẹni tó bá ní iṣẹ́ ìní ara, lágbára Ọlọ́run aburú kankan ò ní ṣe. Wọ́n ní kárú ẹni bẹ́ẹ̀ láyé mọ́ àwọn tí nǹkan náà ṣe. Kódà bẹ́ẹ̀ wà ní ìrìn àjò tí wọ́n sọ pé àwọn kan ń jí yín gbé ni o. Àní wọn ní káyàn má burú. Wàláhì àṣírí ni. Wọn bá yàn ṣe o. Ẹ má pè mí kí n bá yín ṣe o. No. Wọn kì í bá yàn ṣe. Bẹ́ẹ̀ tí ẹ pè mí gan fẹ́ ṣe. Mi ò tí ì rí ṣe. A máa sọ eléyìí yálà tá a bá bá èròjà tá a fẹ́ ṣàlàyé, tá a bá bá pàdé, tàbí tá a bá lẹ́ni tá a bá lè fi lọ̀ pé tọ́ tẹ bá mi rí nǹkan báyìí o. O la máa ń ṣe. Ẹ rí aburú pọ̀ lóríṣiríṣi tó ń rìn kiri. Ọlọ́run má jẹ́ ká bá wọn mọ̀ kankan bẹ́ẹ̀. Àwọn tó kàn ló mọ̀. Aburú mọ̀ ní ṣe wá. Lágbára Ọlọ́run. Wọ́n ní wọn kì í ka ẹrù mọ́ ohun èlò ọbẹ̀ lọ́jà. Wọn ní ká wa máa burú. Lágbára Ọlọ́run. Bó ti léwu ká burú sọ̀rọ̀ ẹ̀dá kó fọ́ọ̀mù ara ẹ̀ sí nǹkan míì. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣe iṣẹ́ ìsára,
ó tún di èèwọ̀. Aburú kankan tó kà má burú mọ́ láyé máa ń káyàn pé eléyìí nǹkan kan báyìí ló ṣe nǹkan kan, wọn tó káyàn má burú téèyàn báyìí lè rí ṣe o. Ẹni tó bá wá rí ṣe nínú yín, ẹ má gbàgbé ọmọ, ẹ má gbàgbé aya ń bẹ̀. Tẹ́ ẹ bá ti ń ṣe, ẹ ṣe fọmọ, ẹ ṣe fàyà yín náà. Àṣírí leléyìí kì í ṣoògùn, bẹ́ẹ̀ sì ni àṣírí sì ni bàbá òògùn. Ẹ ráwọn nǹkan kéékèèké kan wà tó jẹ́ pé a fojú sí o, a fojú sí rárá, àmọ́ àṣírí ni. Torí tá a bá ń sọ̀rọ̀ nípa àṣírí, àṣírí tẹ́ ẹ rí yìí, bàbá òògùn ni. Òògùn kéré lẹ́gbẹ̀ẹ́ àṣírí. Bẹ́ẹ̀ ni. Ẹ rí ọkà bàbà tá à ń pè ní ọkà bàbà tó léwu kọjá. Gbogbo wa la mọ ọkà bàbà táwọn ìyá wa máa fi ń ṣe ògì. Ọkà bàbà yìí, òun náà ni wọ́n lọ rà lọ́jà. Pupa ni o. Ìgbà tí wọ́n rà lọ́jà, wọ́n sè é lómi gbóná. Nígbà tí wọ́n sè é tó hó, wọ́n dà á sẹ́rọ̀, wọ́n lọ̀ ọ́. Nígbà tí wọ́n dà á sẹ́rọ̀ tán lọ̀ tán, wọ́n ṣẹ́ lógì. Nígbà tí wọ́n ṣẹ́ lógì, ìwọ ra ògì, ó gbé ògì délé, ó wá fẹ́ po ògì mu, ó gbómi kaná, ó bu ògì tútù, ó bu sínú omi, ó rò ó, ó di ẹ̀kọ, ó wá gbé kalẹ̀. Nígbà ó gbé kalẹ̀, ìgbà tó wá mu ògì, ó wá tún rí i pé orí ọkà bàbà kan tí ó lọ̀ nínú ògì tó ń mu. Ọkà bàbà náà ni wọ́n ń pè ní ọkà bàbà tó léwu kọjá. Wàláhì àṣírí ni. Ọkà bàbà tí mò ń sọ òun náà lẹ fẹ́ lò ó. Níjọ́ ẹ bá ti rìnà pàdé ẹ̀ nínú ògì tẹ́ ẹ mu, ẹ má bi mí léèrè question o, kì í ṣàgbàdo o, kì í ṣe àgbàdo o, kì í ṣe ọkà bàbà funfun o, ọkà bàbà pupa ni o, kì í ṣe ẹ̀wà o tẹ́ ẹ fi ṣe mọ́ínmọ́ín o, kì í ṣe àgbàdo tán fi ṣe ògì o, ọkà bàbà pupa tí wọ́n gbómi kaná, tí wọ́n sè tó hó, wọ́n gbé lọ lé ẹlẹ́rọ, wọ́n lọ̀ ọ́, ó kúnná, wọ́n sè é, wọ́n sọ dógì. Ìwọ ra ògì, ó gbómi kaná, ó pògì. Ògì ó mu ògì lọ́wọ́, ó wá discover pé ọkà bàbà kan kò lọ̀ lára wọn. Tó bá ti rí góòdù ni, gold ò nìyẹn. Ọkà bàbà yẹn òun la fẹ́ lò. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátíbóyè táyé mà sí ìwé ń jẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí lórí ètò yìí náà ni, bó tiẹ̀ ti lè jẹ́ pé ọ́díò là ń ṣe lórí ètò yìí, torí ààyè náà ni, torí ká tó ṣe fídíò tìbí, ká tó tún ṣe nǹkan míì, kó má bàa pọ̀ jù náà ni. A ní ká tó mọ mú ọ́díò wálẹ̀ kọ̀ọ̀kan báyìí náà ni. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí, kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ṣe àtèyí tá a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tẹ́ bá wá wo orí ètò yìí, ẹ rí i pé àṣẹ tó ń bíìdì eléyìí bọ̀ díẹ̀díẹ̀ ni. Kò wù wá náà ká ní àkáǹtì méjì, ó wù wá kó jẹ́ pé orí ẹyọ kan náà la ti ń ṣe. Àmọ́ ńgbà tá a kọ́ ń kírètì àwọn àkáǹtì yìí, a rí i pé méjì ló ń function bẹ́ẹ̀ tá a kírètì. Ká fi mọ́ àgbàgbé eléyìí lẹ̀ náà ló jẹ́ ká tún mọ sún ṣe eléyìí bẹ́ẹ̀ díẹ̀díẹ̀, kó tún mọ jẹ́ àǹfààní fún gbogbo àwa tá a wà lórí ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí, kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àtèyí tá a ti ṣe. Tá bá rẹ́ nìkan nu wa tó jẹ́ pé àwọn èyí tí à ń sọ, èyí tí ò bá yé wa, bóyá kẹ́ ẹ pè sórí line mi tàbí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Tó bá yẹ pé lórí line mi ni 07037422552. Tó bá sì jẹ́ pé lórí WhatsApp ni 09053327747. Ntẹ́ lè bá wa sọ̀rọ̀ sí nìyẹn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, gẹ́gẹ́ bí àkọlé, òun náà ni protection fún gbogbo aburú. Léyìí tá a máa ń lo ọkà bàbà tó la ewu kọjá. Tá
tá bá ti rọ́ọ̀kà bàbá yìí tí mo mẹ́nu bà lẹ́ẹ̀kan yẹn ó ti tán, òun nìkan náà ni ẹ jẹ́ ká lọ pẹ̀lú ẹyọ àtàrí kan péré. Tá a bá ti lọ tó ti kúnná, a lè sá tó bá wù wá ká sá sátẹ́gùn gbẹ́rẹ́ kan níwájú orí, ó tán fẹ́ nìkan ni. Tá a bá wá rí tó bá jù bẹ́ẹ̀ lọ, àwa lè tún lò ká lò fọ́mọ ká lò fáya. Kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀yin èèyàn mi. Orúkọ mi lẹ́ẹ̀kan sí náà ni Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí oúnjẹ. Ẹ̀rí tó bá dìgbà mi àtúmọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí léyìí wá. Tó ó dàbọ̀.